ẹ̀yin èèyàn lè wo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tá a gbọ́? Wọ́n ní bàbá kábíyèsí wà worried nípa Queen Naomi, ìpè wọ́n wà worried gan-an, ìpè condition wo ni màmá Tádéníkáwò máa wà báyìí. Wọ́n ní wọ́n ń bi bàbá Erin ńlá lórí ọ̀rọ̀ Queen Naomi. ẹ̀yin èèyàn lé oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ lórí social media o. Gist tí mo gbọ́ yìí in fact ó funny gan ni, ẹ dẹ̀ máa mọ̀ pé wọ́n ní allege ni, ṣùgbọ́n mo wọ aṣọ ẹ̀ pé irọ́ ni. Nǹkan tí mo gbọ́ ni pé ìgbà tí bàbá kábíyèsí ń béèrè lọ́wọ́ kábíyèsí wípé níbo ni Queen Naomi wà, ìpè kí ni kábíyèsí ń ṣe lórí ọ̀rọ̀ Queen Naomi, ìpè nítorí àwọn ò gbọ́ nǹkan kan mọ́, wípé ìgbésẹ̀ wo ni kábíyèsí ń gbé lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní kábíyèsí dáhùn yìí pé ṣe bí ó ti pẹ́ tí àwọn ti rí màmá Diola, wípé ṣé àgbà ti dé sí bàbá àwọn ni, wípé ṣe bó ti pẹ́ táwọn ti rí màmá Diola, wípé ṣe bí bàbá àwọn mọ̀ pé àwọn àti màmá Diola àwọn ò jọ gbé pọ̀ mọ́. Jáyìn believe gist ẹ̀yin èèyàn lè nǹkan tí wọ́n tún ń sọ nìyẹn lórí social media. Báwo ni kábíyèsí a ṣe gbàgbé Queen Naomi? Ṣé rí àwọn ẹlòmíì ó dàbí ẹni pé owó tí wọ́n ń gbà lórí social media yìí ó dàbí ẹni pé ó ti dùn mọ́ wọn, tó jẹ́ pé wọ́n kàn máa ń mú àwọn gist rádaràda, àwọn gist téèyàn ò gbúdọ̀ gbọ́ sétí wọ́n kàn máa ń mú jáde ni. Báwo lẹ ṣe máa ní kábíyèsí gbàgbé Queen Naomi? Àtúgbọ́ wọn ní kábíyèsí ó ń jẹun ní kòkò àǹtí wa ṣé yẹn make sense? Ṣé kábíyèsí ò láwọn tó ń so oúnjẹ fún wọn ni tí kábíyèsí á fi máa lọ jẹun ní kòkò àǹtí wa ẹ̀yin èèyàn lé ẹjọ́ nítorí Ọlọ́run 2025 náà wà kọ́ máa fún yín ní àwọn gist rádaràda, àwọn gist tí ò make sense. Ẹ má jẹ́ kó máa fún yín. Báwo lẹ ṣe máa ní kábíyèsí ń jẹun ní kòkò àǹtí wa tẹ́ tún máa ní bàbá wọn béèrè lọ́wọ́ kábíyèsí pé níbo ni Queen Naomi, níbo náà bọ́rọ̀ Queen Naomi dé. Kábíyèsí wá ní ó ti pẹ́ táwọn ti rí ìyá Diola. So ẹ ń sọ yí pé ní ìsìn nǹkan kan ń ṣe brain ní kábíyèsí lẹ tún sọ yẹn o. Ṣé wọ́n ní dementia ni? Ọlọ́run ẹ máa ṣàánú wa, ẹ máa ṣàánú wa lórí social media yìí. Kí ló dé náà tó jẹ́ pé ẹ rí nǹkan sọ? Tí wọ́n bá ti ń sọ allege ẹ gbúdọ̀ fi brain yín gbé allege yẹn kẹ́ ẹ tó sọ ọ̀rọ̀ yẹn jáde. Báwo ni kábíyèsí, ṣé kábíyèsí tó ń sáré kiri tí wọ́n ń gbé àwọn èèyàn kiri lórí ọ̀rọ̀ Queen Naomi ni wọ́n tún ní ta ni ṣé ìyá Diola lẹ̀ ń sọ? Ó ti pẹ́ táwọn ti rí ìyá Diola, àwọn ti pẹ́ àwọn ò ríra mọ́, àwọn ò ní anything pọ̀ mọ́. Ẹ̀yin èèyàn lé ẹ jọ̀ọ́, inú ọdún tuntun la wà, ẹ jẹ́ ká wá nǹkan míì sọ, ẹ jẹ́ ká wá nǹkan míì sọ. Inú ọdún tuntun la wà yìí. Ṣé ẹ pé mo sọ fún yín wípé ẹ lè rí píkṣọ àwọn olórí yìí kankan yàtọ̀ sí Queen Naomi àti Dr. Elizabeth lórí péèjì mi mọ́. Mi ò ní gbé píkṣọ wọn wá sórí péèjì mi nítorí pé ẹ̀yin lẹ ń fún wọn ní publicity, ẹ̀yin lẹ ń jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n, ẹ̀yin lẹ ń jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n. Ta ló mọ̀ wọ́n tẹ́lẹ̀? Èèyàn wo ló mọ̀ wọ́n tẹ́lẹ̀? Kò sẹ́ni tó mọ̀ wọ́n tẹ́lẹ̀. Ẹ̀yin lẹ ń fún wọn ní publicity tẹ́ ń jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n. Kò dẹ̀ wà important, ọ̀rọ̀ wọn ò wà important. Ọ̀rọ̀ bí Queen Naomi ṣe máa jáde ló bẹ́ mi báyìí. Bó ṣe máa fi Queen Naomi sílẹ̀ àti Alhaji Oríyọmí, ọ̀rọ̀ yẹn ló bẹ́ mi báyìí. Ọ̀rọ̀ àwọn àǹtí wa gbogbo yìí kò kàn mí, kò bá mi. But ẹ má máa sọ àwọn gist tó yẹ pé kò dáa. Báwo lẹ ṣe máa ní ọkọ ó gbàgbé ìyàwó ẹ̀? Báwo lẹ ṣe máa ní kábíyèsí gbàgbé ìyàwó ẹ̀ tó bímọ fún? Ṣé yẹn make sense? Àwọn nǹkan tí ò dáa kò dáa. Ẹ má máa sọ àwọn gist tó yẹ pé ó máa ń pòyàn nú pọ̀, ẹ má máa sọ mọ́. Báwo ni kábíyèsí á ṣe gbàgbé Queen Naomi?
years kábíyèsí ti fẹ́ Queen Naomi kó tó fẹ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́ wá ní kábíyèsí gbàgbé Queen Naomi wọ́n sọ pé ṣé ìyá Adéọlá ni ìpè ẹ̀hún mà ti pẹ́ táwọn mà ti gbàgbé táwọn mà ti jọ gbé pọ̀ Ọlọ́run àwọn irú àwọn nǹkan báyìí ó máa ń run mí nínú. Ẹ̀yin èèyàn lé ṣé ẹ rí oríṣiríṣi èèyàn ló wà lórí social media o oríṣiríṣi èèyàn ló wà lórí social media ẹ wo bá ṣe ń dáàbò Queen Naomi àwọn èèyàn burúkú tó jẹ́ pé wọ́n ti fún lówó ibi tó ní kó máa blog Queen Naomi lọ́tún lọ́sì ẹ̀yin náà ṣàmọ̀ pé àwọn blogger kan wà tó jẹ́ pé owó ibi náà gbà tó jẹ́ pé wọ́n ń blog Queen Naomi wọ́n ń sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi ẹ ṣàmọ̀ ẹ̀yin lẹ máa decide tẹ́ fẹ́ gbọ́ because bẹ́ẹ̀ lómi ṣe wà lórí social media yẹn kò sí ìgbà tí wọ́n ní rí ìjà Ọlọ́run nítorí pé kẹ́ máa bà èèyàn lórúkọ jẹ́ kẹ́ máa bà èèyàn lórúkọ jẹ́ ní ẹlẹ́ni tí ó ṣẹ̀yìn tí ó ròyìn tó jẹ́ pé rere ló ń ṣe tó ń ṣàánú àwọn èèyàn tó ń ṣàánú mẹ̀kúnnù tó ń ṣàánú aláboyún tó ń fáwọn ọmọ ní scholarship ẹ wá lọ gbé blogger ẹni kan máa borúkọ ẹ̀ jẹ́ ẹ wá ní ẹni ẹlẹ́ni lára láì ṣe nǹkan kan fún yín tó jẹ́ pé jẹ́jẹ́ ló wá fẹ́ ọkọ ẹ̀ níbẹ̀rẹ̀ ayé ẹ̀. Èmi mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó wà lọ́run ó dẹ̀ ń wo oníkálukú á dẹ̀ san èrè iṣẹ́ oníkálukú fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Ọlọ́run ò ní fi Queen Naomi sílẹ̀ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kíyèsára ẹ̀yin èèyàn lé ṣó ti yé yín gbogbo pé kábíyèsí gbàgbé Queen Naomi yẹn rọ ni kábíyèsí ò lè gbàgbé Queen Naomi ìfẹ́ tó nípọn ó wà láàrin àwọn méjèèjì. I will continue to stand for Queen Naomi. I will continue to stand for her because she does not deserve all this. Gbogbo wàhálà tí wọ́n dojú kọ yìí ẹ bẹ̀rẹ̀ sí blog ẹni ẹlẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí bà lórúkọ jẹ́ lórí social media kí ló dé nítorí èèlò lẹ́ ń gbà nítorí èèlò lẹ́ ń gbà ẹ̀yin èèyàn lé ẹjọ́ ẹ jẹ́ ká kíyèsára o Ọlọ́run á wà pẹ̀lú wa ní 2025 yìí o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Ẹ ní sọ̀rọ̀ jẹ́ ẹ ní tọrọ mu Máṣálá ní orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn létí bá ti subscribe ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe o àníṣọdún ìbànújẹ́ o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.